ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ó mà ṣe o, irú kí wá leléyìí, èèyàn méjì jáde láyé, èèyàn 16 farapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ilé alájà mẹ́ta tó wó lulẹ̀. Àjọ NSFRS tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ti sọ pé àwọn ti dóòlà èèyàn 16 o, nígbà tí èèyàn 2 pàdánù ẹ̀mí wọn tó fi mọ́ ọmọ Òpóǹló níbi ilé alájà mẹ́ta tó wó lágbègbè Alákìjà lóòpópónà Ọ̀jọ́ sí Satellite Towns lọ́jọ́bọ̀ nílùú Èkó. Ọ̀gá àgbà làsẹ́mà ọ̀mọ̀wé Olúfẹ́mi Ọ̀kẹ́sànyìntolú náà sọ iye èèyàn tó kú níbi ìṣẹ̀lẹ̀ náà wípé 2 ni wọ́n. Ó ní àwọn òṣìṣẹ́ adóòlẹ̀mí sì ń tẹ̀síwájú láti yọ àwọn èèyàn náà lábẹ́ ilé tó wó. Ọ̀mọ̀wé Ọ̀kẹ́sànyìntolú ní àwọn yóò tún máa fi tó aráàlú létí bí nǹkan ṣe ń lọ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. Àjọ NSFRS sọ pé ilé ìgbé ni ilé ọ̀hún, èyí táwọn èèyàn ń gbé inú rẹ̀ lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Èèyàn 10 ni wọ́n kọ́kọ́ yọ lábẹ́ ilé tó wó náà, wọ́n sì ti kó wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Àjọ náà ní iṣẹ́ sì ń lọ láti yọ àwọn èèyàn míì tí wọ́n lè há sábẹ́ ilé tó wó ọ̀hún o. Àjọ NSFRS sọ pé ní nǹkan bíi aago 12 ọ̀sán kù díẹ̀ kólù ni àwọn gba ìpè wípé ilé kan ti dàwó ní Satellite Town. Ọ̀gá àgbà àjọ náà Margaret Adéṣeyẹ sọ pé lọ́gán làwọn òṣìṣẹ́ àjọ náà ti dé ibẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìdóòlẹ̀mí lẹ́sẹ̀kẹsẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn tí ilé kan dàwó ní ìlú Port Harcourt níbi tí ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.